Badagry. Ṣé ọkọ̀ lè jẹ́ kó? Ibi tí ẹ wà yìí, ilé tí ẹ wà yìí ló ń pè ní Brazilian bar. Bàbá tó ní ilé yìí, ìyàwó nínú picture nínú àwòrán yìí. Orúkọ bàbá yìí jẹ́ Fárẹ̀mílẹ́kún Fágbèmí. Fárẹ̀mílẹ́kún ní orúkọ òun fún ara rẹ̀. Ọ̀sán nígbà tó wà ní ọmọ ọdún mẹ́fà yẹn ni wọ́n ti mú lẹ́rú. Lọ sí ìlú kan tí a mọ̀ sí Yaouré. Ìgbà tó dé ìlú tí a mọ̀ sí Yaouré yẹn, ìdènà kú lẹ́rú lọ ní ọmọ ọdún mẹ́fà. Ó wà ní kékeré. Ìgbà tó débẹ̀, torí pé a ní oríṣi ẹrú méjì ní a ní. Ọ̀kan wà ló jẹ́ pé inú ilé ni wọ́n máa ń wà. Àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n máa ń kó wọn lọ sí oko máa lọ ṣiṣẹ́. Àwọn ibi tó ti máa lọ ṣiṣẹ́ bí oko ìrèké, oko àgbàdo, kòkó, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ṣá ilé tí àwọn òyìnbó ń lò jù ní oko ìrèké. Torí ìrèké yìí, wọ́n máa ń yọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ara ẹ̀. Bí irú ṣúgà tí a fi ń mu tíì, bí irú wáìnì àbí hot drink, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan tó máa ń yọ lára ìrèké. Wọ́n máa ń kó àwọn ẹrú yìí lọ síbẹ̀. Wọ́n má dẹ̀ ti ń lọ, wọ́n máa ń bò wọ́n lẹ́nu. Ìgbà míì wà, wọ́n á lu ètè ìsàlẹ̀ àti tòkè. Wọ́n á fi padlock, wọ́n á fi bo ẹnu wọn. Ìdí kìíní ni pé wọ́n bá sọ̀rọ̀ síra wọn. Ìgbà tó ti pọ́n sọ ni pé wọ́n bá mú jẹ àbí mu nínú nǹkan tí wọ́n ti bì. Tí wọ́n fẹ́ kí wọ́n jẹ inú ẹ̀. Tí àwọn nǹkan tó fi máa ń bò wọ́n lẹ́nu wọn. But nǹkan tó fi ń bò wọ́n lẹ́nu, à ń pe ìkan ní iron muscle. Iron muscle. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n máa ń fi padlock ẹnu wọn. Bàbá yìí ó rí opportunity wípé wọ́n fi ṣe ẹrú tó lọ sí oko. Ẹrú tó wà nínú ilé rẹ̀. Bí ẹgbẹ́ tó bá wọn ṣiṣẹ́ nínú ilé. Ẹni tí ó kọ̀ rà lákọ̀ọ́kọ́, ó ní a mọ̀ sí Abbas ló kọ̀ rà lẹ́rú. Nítorí pé ẹrú ò kì í ní orúkọ. Wọ́n máa ń jẹ́ orúkọ olówó wọn ni. Orúkọ olówó wọn máa ń jẹ́. Ìdí nìyẹn tó kọ́kọ́ jẹ́ tí bàbá ti kọ́kọ́ jẹ́ orúkọ kìíní Abbas. Ṣùgbọ́n nígbà tó jẹ́ orúkọ kìíní tí a mọ̀ sí Abbas yìí, ó bẹ̀rẹ̀ sí ní lo orúkọ yìí lọ títí dìgbà tí ọ̀gbẹ́ni kan tí a mọ̀ sí Williams tó máa ń wá láti ìlú òyìnbó ní Brazil ló ti máa ń wá. Ó wá sọ pé òun fẹ́ rà ní ẹrú lọ sí ìlú Brazil. Ó rà lẹ́rú lọ sí ìlú Brazil. Nígbà tó tún dé ìlú Brazil náà, wọ́n tún fi ṣe ẹrú tí wọ́n máa ń ṣiṣẹ́ nínú ilé. And àwọn ẹrú tó tún máa ń ṣiṣẹ́ nínú ilé, wọ́n máa ń yọ oró ẹpọ̀n wọn tó jọ́kùnrin nítorí pé wọ́n fẹ́ kí wọ́n bá ìyàwó àbí ọmọ obìnrin wọ́n bá wọn ní àjọṣepọ̀. Wọ́n yọ oró ẹpọ̀n bàbá tí ẹ̀ ń wò yìí. Ó wà gedegbe bó ṣe yọ lọ́ọ̀ ṣe dá. Ó dẹ̀ ní opportunity tó pọ̀ torí pé nígbà tó dọ̀hùn, wọ́n tún lọ sí ilé ìwé. Ó tún lè kàwé, ó lè kọ̀wé, ó lè sọ oríṣiríṣi àwọn èdè. Bí oríṣi èdè mẹ́fà ló lè sọ. Bí ẹ ṣe rí. Nígbà tí bàbá yìí tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn lọ tó wà náà tó ṣiṣẹ́ lọ. Tó dé sáà kan, bàbá wa ta mọ̀ sí Williams olówó ẹrú. Ó sọ pé mo fẹ́ fún ẹ ní òmìnira ara ẹ. Fẹ́ dá ẹ padà sí ìlú tí wà. Gẹ́gẹ́ bí ìlera lómìnira ẹ̀. Ìdí ẹ̀ ni wípé tí wọ́n bá ti dé yìí, wọ́n á ti bá mi mú ẹrú àti wọ́n bá mi gáàdì ẹrú jọ síbí. Ikọ̀ débí ni wọ́n á kó ẹrú lọ. Inú ilé tí ẹ ń wò yìí, àwọn ọ̀rẹ́ òyìnbó, àwọn náà bá kọ́ ilé yìí. Ilé yìí, a ní ilé yìí yàrá 40 ló ń bẹ nínú ilé yìí tí wọ́n máa ń kó ẹrú sí. Yàrá 40 ló wà nínú ilé yìí. A ní yàrá kọ̀ọ̀kan
nínú yàrá kọ̀ọ̀kan ẹrú 40 ló máa ń wà nínú yàrá kọ̀ọ̀kan. Ẹrú 40 nínú yàrá kọ̀ọ̀kan. Yàrá yìí ni a mọ̀ sí ìgbọ̀nwọ́ méjì ìgbọ̀nwọ́ méjì ni yàrá yẹn jẹ́. Tí a bá ti wọnú lé ẹ̀kọ́ tó wọlé dáadáa bí yàrá yẹn ṣe tóbi sí ìgbòye kéré sí. Kò dẹ̀ sí wíńdò kékeré ló wà ń bẹ̀. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kú sínú yàrá yẹn nítorí òórùn àti pé ooru tó máa ń mú wọn níbẹ̀ máa ń mú wọn kú. Torí pé kí ni nínú yàrá tí à ń sọ pa yìí kò sí pé mo fẹ́ lọ tọ̀, kò sí pé mo fẹ́ lọ yàgbẹ́. Inú ibẹ̀ ni wọ́n ń tọ̀ sí, ibẹ̀ ni wọ́n ń yàgbẹ́ sí. Nínú ibẹ̀ náà làwọn obìnrin máa tún ṣe nǹkan oṣù wọn. Tó jẹ́ pé kò ṣe pé wọ́n fẹ́ lọ túnra ṣe rárá. Sórí àfọ̀ nígbà tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní lọ bẹ́ẹ̀, mo dá bàbá yìí padà. Bàbá yìí bẹ̀rẹ̀ ọ̀hún ẹrú bẹ̀rẹ̀ sí ní ṣe lọ. Àpò ẹrú síbi. Ẹrú tó máa ń wà nínú ilé yìí ó jẹ́ 1,600 ẹrú tó máa ń wà nínú ilé yìí, tó máa ń wà nínú àgbàlá yìí. Sọ pé wọ́n máa gba ibi abẹ́ háàkì yìí ló máa gbà, ló máa fi kó wọn lọ sí point of no return. Ibẹ̀ la mọ̀ sí háàkì la mọ̀ sí slave port. Slave port tó wà ní Badagry nìyẹn. Slave port kejì tí a tún ní Nàìjíríà yìí òun ló wà ní Calabar. Bọ̀dé ti Nàìjíríà yìí ẹrú tó ń kó ní Badagry bí òun tó pọ̀ ti Calabar lọ. Ṣé ẹ gbọ́ mà? Nítorí bẹ́ẹ̀ bàbá yìí ló fi bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ kìíní àti orúkọ kejì ilẹ̀ Abbas. Àkọ́kọ́ ẹ̀ tó rà níbí ní Dahomey dáhùn sí Benin lẹ́nìí àti ẹnì kejì tó rà lọ sí Brazil. Ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ àwọn méjèèjì torí pé ó gbọ́dọ̀ jẹ́ ni orúkọ tó gbọ́dọ̀ jẹ́ ni ẹrú olórúkọ tó bá ti ra ẹrú bẹ́ẹ̀ tó bá ti ra ẹrú yẹn orúkọ tí ìyá bàbá ẹbí ó ti kúrò ní orúkọ wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ àwọn tó rà ní ẹrú. Ìpínlẹ̀ tó fi jẹ́ orúkọ alákẹ̀dẹ̀ ọ̀gá kìíní àti orúkọ ọ̀gá kejì. Nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn lọ nítorí irú àwọn owó tí à ń lò láyé ìgbà yẹn ó jẹ́ àwọn owó tó jẹ́ pé kò wúlò ní òkè òkun lọ́run. Àwọn òyìnbó wọ́n kà sí owó tí ò wúlò fún wọn torí pé kò sí nǹkan tí wọ́n lè fi máa yí padà sí owó tiwọn. Àwọn àwò pé kí ni àwọn lè ṣe, àwọn òwò là ń lò gbà yẹn a bọ̀ sí àwọn káórì ìyẹn ni ẹyọ owó. Wọ́n pè kan ní Manila, wọ́n pè kan ní Yarasot àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ owó tó yẹ pé àwọn òyìnbó wúlò fún wọn. Àwọn pé kí ni àwọn fẹ́ ṣe tí wọ́n lè máa fi ra ẹrú, wọ́n wá fi wá pẹ̀lú umbrella. Umbrella yẹn kò ń ṣe umbrella lásán tí a kàn máa ń gbà nígbà tí òun bá mú àti tí òjò bá rọ̀. Àwọn umbrella tí àwọn olóyè àwọn ọba máa ń lò ní nígbà tí ẹ bá wọnú lé nísìnyí máa fi umbrella yẹn wà ẹyọ kan tó kù láti wọ̀nyí. Ẹ mọ̀ pé torí umbrella yìí igbákejì orílẹ̀-èdè ó wá sí yìí láti wo umbrella yìí. Bàbá wa Professor Yemi Òṣìbáyìí our vice president ó wá sí yìí nítorí umbrella yìí. Umbrella ẹyọ kan yìí ó lọ pẹ̀lú ẹrú 40 èèyàn ní umbrella kan lọ fún. Ẹ wo long cannon gun ìbọn bíi bọ́ǹbù ni bọ́ǹbù ló jẹ́. Ńlá yìí ó lọ pẹ̀lú 100 èèyàn, kékeré ẹ̀ lọ pẹ̀lú 40 ènìyàn tó máa kó lọ. Ẹ wo ìgò ọtí nítorí ìgò ọtí yìí ọtí tó wà nínú ẹ̀ ó yàtọ̀ sí ògógóró tá à ń ṣe nígbà yẹn. Ògógóró làwa mọ̀. So ìgbà tí wọ́n bá ti wá fẹ́ wá pé wọ́n ti ń sá kó àwọn ẹrú lọ wọ́n á mú pọ́ọ̀tì yìí wọ́n máa wá rà wọ́n máa mú wá tó bá ti mú wá wọ́n á fi ìgò ọtí kan wọ́n á fi kó ẹrú 10. Ìgò ọtí kan wọ́n á fi kó ọtí 10. Àìdá kò jẹ́ wáìnì àti kò jẹ́ ọtí líle. Nísìnyí ẹ wo ceramic bowl àwọn tí a fi ń jẹun nílé nísìnyí là ń pè ní ceramic bowl ó lọ pẹ̀lú ẹrú 10.
ẹrú mẹ́wàá ló lọ fún nítorí wọn ò rí rí kí la fi ń jẹun gbà yẹn igbá àti àwọn kòkòrò àwọn tó ń fi àwọn ṣe ọ̀tá fi ń jẹun nìyẹn. Bọ́jà nígbà tó kọ́kọ́ rí àwo inú wọn dùn wọ́n fún wọn ní ẹrú mẹ́wàá wọ́n gba àwo ẹyọ kan àwọn àwo yẹn ìbọn yìí ó lọ pẹ̀lú ẹrú ogójì bákan náà ẹrú ogójì ẹ wá wo mírọ̀ tí a fi ń wojú àti iyì náà gbé sọ́run wọ́n máa ń ó lọ pẹ̀lú bí wọ́n bá ṣe lè sọ̀rọ̀ sí láti máa mú àgbàgbà lọ eléyìí tẹ́tù yìí àti díṣì nígbà tí wọ́n sọ báyìí tí wọ́n ní tó wọ́n ní láwọn àgbẹ̀yẹ bíi sẹ́ẹ̀lì ní wọ́n fi ilé Brazilian friend and European friends. tó o pèsè mo fẹ́ mú kí wọ́n wọ inú ilé láti lọ wo nǹkan tí a ní ilé àti bí ìwé ṣe lọ sí kẹ́lẹ̀ rí àti bí yàrá tí wọ́n ń kó ẹrú sí gbogbo ìtóbi sí kẹ́lẹ̀ rí àwọn nǹkan tó kù lè kẹ́ rí. Gbọ́dọ̀ pé ìpínlẹ̀ ìgbà tí wọ́n ṣòwò ẹrú wọ́n dáwọ̀ ẹrú dúró nígbà tí wọ́n dẹ̀wọ̀ ẹrú dúró àwọn nǹkan àti yẹn pé wọ́n dá wọn padà nígbà tí wọ́n dá wọn padà lóòótọ́ wọ́n padà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí padà ní so ìjà wọlé ká rí ẹyẹ àtàtà ọ̀kíndé ọlọ́jẹ̀ yóò gbólúkẹ́ ẹni kẹ́kùnlé ọgbọ́n ò kó lọ sọ fún gbogbo àgán ó gbọ́ kó lọ ro fóòbẹ̀ kápọ̀ ó sáré lọ sọ fábo ìyàwó àgbẹ̀ sáré lọ sọ fágbẹ̀ lálàá pé tó ńlá dé ìrìnkèrindò Yorùbá wuyì náà lè tó tiwa ayé ẹja lọ gbé tòsí kọ́ni lọ́gbọ́n ẹja jọ gbé tòsí kọ́ni lóye. Kí lorúkọ ètò tó kọ́ni lọ́gbọ́n o. Ìrìnkèrindò Yorùbá wuyì ó ń gbà àṣà lárugẹ. Ẹ jẹ́ ká koríki bàbá wa o ká má bàa gbàgbé ilé. Ìrìnkèrindò.